dédé àsìkò ìgbòho tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí á gbàdúrà bá báwọ́ olùfẹ́ wa àwọn aṣeyínlọ́ba fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà àtúntì rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù ìkíní. Ọlọ́run ògo ni fún orúkọ yín fún àánú ńlá àti oore ọ̀fẹ́ tí kò ṣeé fowó rà yìí o. Ògo ni fún yín, àánú yín ó dájú lórí wa. Ọlọ́run ọ̀rọ̀ tí a ó gbéyàwó lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere o. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà kò sì ní dá wa lẹ́bi ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́bọ̀ ọjọ́ 22 oṣù kìíní. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ pé gba ìṣàkóso, gba ìṣàkóso. A mú àkọ́sórí wa nínú ìwé Fílípì orí ìkejì ẹsẹ̀ ìkẹwàá dé ìkọkànlá. A mú bíbélì kíkà wa nínú ìwé Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàlélógún dé ìkejìdínlógún. Ìwé bíbélì kíkà ọdún kan Ẹ́kísódù orí ìkọkànléníogún títí dé orí ìkẹtàléníogún. Ìwé orin ìkẹfà aṣẹ́gun àti ajogún ni a jẹ́. Àkọ́sórí Fílípì orí ìkejì ẹsẹ̀ ìkẹwàá dé ìkọkànlá pé ní orúkọ Jésù ní kí gbogbo ikùn máa wólẹ̀ ní ọ̀run àti ní orílẹ̀ ayé àti ní ìsàlẹ̀ ilẹ̀ ayé, àti pé kí gbogbo ahọ́n jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa fún ògo Ọlọ́run Bàbá. Bíbélì kíkà ìwé Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ìkejìdínlógún. Àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọn yóò máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Wọn yóò máa fi èdè tuntun sọ̀rọ̀. Wọn yóò sì gbé ejò lọ́wọ́ wọn. Bí wọ́n bá sì jẹ májèlé kò ní nípa lára wọn. Wọn yóò gbé ọwọ́ lé àwọn aláìsàn, ara wọn yóò sì dá. Wọ̀nyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Láti gba ìṣàkóso túmọ̀ sí láti ṣẹ́gun. Lẹ́yìn náà láti fi àbùdá ìjẹgàba hàn. Nínú ìwé Genesis orí ìkọkàndínlógójì ẹsẹ̀ ìkíní dé ìkẹfà, wọ́n mú Jósẹ́fù wọ ilé Pọ́tíférì gẹ́gẹ́ bí ẹrú, ṣùgbọ́n ìbùkún Olúwa ṣí ọ̀nà fún un tí Pọ́tíférì fi sọ gbogbo ohun tí ó wà ní ilé rẹ̀, ó fi sọ Jósẹ́fù. Nígbà tí ìyàwó olúwa rẹ̀ parọ́ mọ́, Jósẹ́fù bá ara rẹ̀ ní ẹ̀wọ̀n, ṣùgbọ́n wọ́n fi ṣe àkóso gbogbo àwọn ẹlẹ́wọ̀n. Ìwé Genesis orí ìkọkàndínlógójì ẹsẹ̀ 20 títí dé ìkẹtàléníogún. Ní ìkẹyìn, Jósẹ́fù di alákòóso ńlá ní ilẹ̀ Íjíbítì, ẹnì kejì lẹ́yìn Fáráò nìkan. Fáráò sì bọ́ òrùka ìdìdí ọwọ́ rẹ̀, ó sì fi wọ Jósẹ́fù, ó wọ̀ ní aṣọ ọ̀gbọ̀ dáradára, ó sì fi ẹ̀gbà tí ó dára sí i ní ọrùn, ó sì mú kí ó gun kẹ̀kẹ́ ẹṣin bí igbákejì ara rẹ̀. Àwọn ènìyàn wọ́n sì ń pariwo níwájú rẹ̀ pé ẹ yàgò lọ́nà o. Báyìí ni ó sì fi ṣe alábòjútó gbogbo ilẹ̀ Íjíbítì. Nígbà náà ni Fáráò wí fún Jósẹ́fù pé èmi ni Fáráò, ṣùgbọ́n láìsí àṣẹ rẹ ẹnikẹ́ni kò gbọdọ̀ ṣe ohunkóhun ní ilẹ̀ Íjíbítì. Ìwé Ẹ́kísódù orí ìkọkànléníogójì ẹsẹ̀ ìkejìléníogójì títí dé ìkẹrìnléníogójì, gẹ́gẹ́ bí Fílípì orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkẹwàá ṣe ṣe. Ó lè ṣàkóso àwọn ìṣẹ̀lẹ̀ àti àwọn àyíká nítorí orúkọ Jésù Kristi. Bákan náà, Máàkù orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ìkejìdínlógún sọ pé àmì wọ̀nyí yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ní orúkọ mi ni wọn yóò máa lé ẹ̀mí èṣù jáde. Wọn yóò máa fi èdè tuntun sọ̀rọ̀. Wọn yóò sì gbé ejò lọ́wọ́ wọn. Kí wọ́n bá jẹ májèlé kò ní pa wọ́n lára. Wọn yóò gbé ọwọ́ wọn lé àwọn aláìsàn, ara wọn yóò sì dá. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, o ní ààyè láti lo orúkọ Jésù Kristi. Ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ gbọ́dọ̀ máa ṣiṣẹ́ nípa àṣẹ. O gbọ́dọ̀ jẹ́ ẹni tí kò ṣeé dá dúró rárá o. Nínú àwọn Iṣẹ́ Àpọ́stélì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ìkọkàndínlọ́gbọ̀n, nígbà tí wọ́n ti Pétérù àti àwọn ìyókù rẹ̀ mọ́lé, áńgẹ́lì Olúwa wá ní alẹ́ ó sì tú wọn sílẹ̀. Nígbà tí wọ́n tún ti Pétérù mọ́lé lẹ́ẹ̀kan sí, nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkejìlá ẹsẹ̀ ìkíní títí dé ìkẹtàdínlógún, Ọlọ́run tún rìn kọjá, ó sì dá a sílẹ̀ lẹ́ẹ̀kan sí. Olùfẹ́, ìtàn ìgbésí ayé rẹ yóò tún dára ju bí ó ṣe rí báyìí lọ. Níwọ̀n ìgbà tí Jésù Kristi bá jẹ́ Ọlọ́run àti olùgbàlà rẹ. Ìwé Òwe orí ìkẹrin ẹsẹ̀ ìkejìdínlógún sọ pé
ọ̀nà olódodo dàbí ìmọ́lẹ̀ tí ń tàn síwájú dé ọjọ́ pípẹ́. Ìtumọ̀ rẹ̀ ni pé láìka ohun tí ọ̀tá bá ṣe sí ọ, ìgbésí ayé rẹ gbọ́dọ̀ dára lọ́la ju bí ó ṣe rí lẹ́ni lọ o. Gba orúkọ Jésù gbọ́ pẹ̀lú gbogbo ọkàn rẹ kí o sì máa lo orúkọ rẹ̀ láti pa gbogbo ipò òdì tí ó bá dìde sí ọ káàkiri láti pa á mọ́lẹ̀. Ní ọ̀nà yìí, ìwọ yóò rìn nínú àṣẹ gidigidi, kò sì sí ohun tí yóò lè dá ọ dúró. Kókó ọ̀rọ̀ Ọlọ́run Jésù ni ohun ìjà rẹ o. Orúkọ Jésù ni ohun ìjà rẹ láti ṣẹ́gun àti láti ní ìjọba lórí ayé. Orúkọ Jésù ni ohun ìjà wa. Ẹ jẹ́ á lo orúkọ Jésù gẹ́gẹ́ bí ohun ìjà wa. Ká sọ pé ní orúkọ Jésù, èmi ṣẹ́gun ayé o, mo ṣẹ́gun ọ̀tá o, mo ṣẹ́gun èṣù o, mo ṣẹ́gun gbogbo ogunkógun tí ó lè dìde sí mi ní orúkọ Jésù. Gbogbo ogunkógun tí ó lè lóun máa gbéra dìde sí mi, mo ṣẹ́gun yín ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa comment, ẹ máa share fún àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.